Èmi ni olùṣọ́-àgùntàn Elijah Olúwaṣẹ́gun-Gbèrò, olùṣọ́-àgùntàn ìjọ onítẹ̀bọmi Àtúnbí ní Sọ́ọ̀mì nílùú Ìlọrin níbí. A rí wípé ẹ̀ ń ṣe ọdún àṣà, ìdúpẹ́ ìlàjì ọdún àti àṣà lónìí nínú ìjọ Àtúnbí. Yes sir, kí ni ìbáṣepọ̀ tó wà láàárín àṣà àti ẹ̀sìn? A gbàgbọ́ pé Bíbélì tí a mọ̀ gẹ́gẹ́ bí atọ́nà àti atọ́ka wá sí Ọlọ́run, a kọ́ láti mọ ìlóye àṣà àwọn kan, ìṣe àwọn kan àti ìhùwàsí àwọn kan. Ṣùgbọ́n a lè ya Bíbélì àti àṣà àti ìṣe a lè yà sọ́tọ̀, wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ni. Ọ̀tá ni wá ṣe lónìí, a yin Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀ sí báwọn bí ṣe wọ́n yìí. A dúpẹ́ oore tí Ọlọ́run ṣe fún wa lọ́nà tó yàtọ̀ sí báwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe wọ́n yìí. A lo ìlànà yíyìn nípa àṣà, nípa ìṣe àti ẹ̀yà mẹ́ta pàtàkì ní orílẹ̀ Nàìjíríà: ẹ̀yà Ìgbò, ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Haúsá. So Bíbélì tí Ọlọ́run tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà fún wa nínú láti mú àṣà àti ìṣe àwọn kan òní àti kọ́ tí Ọlọ́run dẹ̀ ń bá wa náà tí ó dẹ̀ bá àṣà àti ìṣe wa náà. Ẹ̀sìn wa dúpẹ́. Yàtọ̀ fún pé à ń yin Ọlọ́run fún ìdúpẹ́ ìlàjì ọdún, iṣẹ́ wo ni à ń fi ètò yìí rán sí àwùjọ? Ọ̀kan lára iṣẹ́ tí a rán sáwùjọ gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní láti darapọ̀ mọ́ wa láti máa wò wá láyọ inú ìjọ wa lónìí, ó ní pé ọ̀kan ni wá nínú Kristi. Ìbáṣepọ̀ wa ó ní adé láti ní òye rẹ̀ pé ọ̀kan ni wá, láì ná ní ẹ̀yà, láì ná ní èdè, láì ná ní àwọ̀ tí ó lè mú wa yàtọ̀ sí ara wa. So níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé a ti gba Jésù lólúwa tó lùgbàlà, a láti ra wa gẹ́gẹ́ bí ọ̀kan nínú Kristi. So eléyìí jẹ́ ìpèníjà gbogbo àwọn tí wọ́n kíyèsí wa tó ń wò wá láti rí pé ọ̀kan ní gbogbo wa nínú Olúwa, àti Yorùbá àti Haúsá àti Ìgbò, ọ̀kan ni wá. Ó ti yẹ pé èdè wa kò jọra wọn, síbẹ̀síbẹ̀ ọ̀kan ni wá. Ẹ ṣeun, a dúpẹ́ sà. Irú ètò báyìí mo ṣàkíyèsí pé àwùjọ tí ẹ wà yìí, àwùjọ tó ń sọ èdè Yorùbá pọ́nbélé ni. Báwo ni ó ṣe rọrùn láti palẹ̀mọ́ fún irú ètò yìí? Báwo ni ó ṣe rọrùn láti ṣe irú ètò yìí ní àṣeyọrí gẹ́gẹ́ bí ọlọ́dẹ, gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn ìjọ, gẹ́gẹ́ bí ìjọ àti gẹ́gẹ́ bí àdúgbò tí a wà? Ó ṣe ó tó rọrùn, torí pé ọ̀pọ̀ àwọn tí ó jẹ́ ọmọ ìjọ wa tí a lò láti ṣiṣẹ́ àti láti kọrin nínú ẹ̀yà tí ó yàtọ̀ sí tiwọn, wọ́n nílò láti wá àyè láti fi ọ̀pọ̀lọpọ̀ àyè sílẹ̀ láti ṣe ìpalẹ̀mọ́ bí wọ́n ṣe farahàn bí ẹ̀yà tí wọ́n dúró fún. So ọ̀nà wọn ní àkókò, ọ̀nà wọn ní owó, ọ̀nà wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a lè fẹnu sọ. So tó fi mú kí ọjọ́ òní rí bí Ọlọ́run ṣe fẹ́ kó rí yìí. So ó ṣe ń tọrọ lọ́dún kò rí, ṣùgbọ́n àgbàgbọ́ pé nínú Olúwa òun kan ni ó ṣe é ṣe. Ẹ̀sìn wa dúpẹ́ sà. Tí a bá wá rí àwùjọ kan tàbí ìjọ kan tàbí àwọn ikọ̀ kan tí àwọn náà tí wọ́n fẹ́ ṣe àwòkọ́ṣe ohun tí ẹ ṣe nínú ìjọ yín lónìí, tẹ́ ẹ wá gbọ́ tàbí tẹ́ ẹ mọ̀ sí, àbí tí wọ́n ti pè yín pé kẹ́ ẹ wá, ǹjẹ́ yóò dùn, jẹ́ ṣé inú yín ó dùn sí ni àbí yóò rí bákan lára yín pé wọ́n ń ṣàwòkọ́ṣe yín? Yóò di ayọ̀ wa tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ pé Ọlọ́run lò wá láti bẹ̀rẹ̀ ọdún dára àti láti fi ìmọ́lẹ̀ hàn níbi tí ó kù wà pé ọ̀kan ni wá, láì ná ní ẹ̀yà, láì ná ní èdè àti láì ná ní àwọn nǹkan míì tó wà yàtọ̀ síra wa. So táwọn míì bóyá ìjọ ni, bóyá ìkórajọpọ̀ kan ni, àwọn náà pinnu àti ṣe irú ètò tá a ṣe lónìí yóò jẹ́ ìwúrí fún wa, ó dẹ̀ di ayọ̀ wa pé ayé kíyèsí wa, wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ lára wa. So yóò wù mí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá torí ọ̀fẹ́ bá wà
tó bá fẹ́ ká wá gbà wọ́n níyànjú àti láti pàkíyèsí àwọn sí ọ̀nà tí wọ́n gbà ṣe tí ó fi rí bí àwa náà ti ṣe ṣe lónìí àti tí ó tó fi dára jù bẹ́ẹ̀ lọ torí báwa náà gbọ́ lọ́dún gbọ́ pé níwò yíyọ àmọ́dún ohun tá a ṣe lónìí lọ́dún tó ń bọ̀ yóò tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ so orí ọ̀fẹ́ wà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run láti gbà wọ́n níyànjú àti láti tọ́ wọn sọ́nà bí wọ́n ṣe ṣe tí ó fi rí bí ó ti yẹ kó rí. Ẹ̀sìn àdúpẹ́ bóyá nínú ìpalẹ̀mọ́ bóyá a ti rí àwọn ọmọ ìjọ tàbí àwọn adarí ètò kan tí wọ́n ti gbónra wọn lọ́nà kan tàbí ọ̀nà mìíràn tó ti fẹ́ dá ìkùnsínú kalẹ̀ ẹ gbà wọ́n nímọ̀ràn ẹ gbà wọ́n níyànjú lórí tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí. A lè ṣe ká mọ̀ gbòòrò wa níbi téèyàn méjì tàbí mẹ́ta bá ti jọ ṣe papọ̀ dandan ni pé kí a ṣera wa so a fẹ́ gba gbogbo ìkórajọpọ̀ kọ̀ọ̀kan níyànjú ẹ̀yà kọ̀ọ̀kan níyànjú níbikíbi tá a bá ti ṣera wa tá a bá ti gbóra wa nígbà tá a ń palẹ̀ mọ́ fún àṣeyọrí ètò yìí kí a yọnu síra wa ká dáríjì ká dẹ̀ jẹ́ kí gbogbo ohun tí ó lè dàbí gbọ́dọ̀ sí omi kọ́tán torí pé ọ̀kan ni wá nínú Kristi ọ̀kan lára ètò yìí ni pé kí a lè fi ìfẹ́ Kristi hàn sí ara wa nínú ìfẹ́ àìfẹ́ wọn bu àìṣedéédé wọn máa ń bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹja yóò ṣe ra wa ká dáríjì ra wa ẹ ṣeun àdúpẹ́. orúkọ mi ni olùṣọ́àgùntàn Elijah Ṣẹ́gun Gbèrú olùṣọ́àgùntàn ìdílé tẹ̀wọ́mi Làtúrí ní sọ́ọ̀bù Ìlọrin. Please subscribe.